TNT mo kí ẹ o òkú ọ̀rọ̀ tó mọ̀ wí òun sọ lẹ́nu ẹ oníta ló ní oṣù òfò Ramadana lóṣù òfò lẹ́nu tiẹ̀ ta ló lẹ́sìn òfò Islam lẹ́sìn òfò lẹ́nu tiẹ̀ mi ìwà rí ọba wí torí pé ayé ẹ̀ ò nítumọ̀ olórí burúkú ni ẹ́ mi ìwà rí ẹ bá bí àwọn mùsùlùmí wèrè tí wọ́n ń wà lórí péjì tí wọ́n ń fọ́lù ẹ̀ àwọn ni wọ́n jẹ́ kó o máa sọ̀rọ̀ burúkú sí Islam àwọn ló jẹ́ kó o máa sọ̀rọ̀ burúkú sí Ramadan mi ìbá ewé o ṣé bí wọ́n gbọ́jà tí ẹlẹ́ òun tà ní kí lòun tà ṣe bá bẹ́ẹ̀ ni mi ìbá ewé àmọ́ àwọn mùsùlùmí wọ́n tí wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n ń tẹ̀lé ẹ tí wọ́n wà ní péjì ẹ àwọn ẹlẹ́ni ibi èmi máa ń sọ gbàtí ìṣe kórí ìyàwó mi dàrú kí ló fẹ́ máa ṣe ní péjì ẹ kí ló fẹ́ fọ́lù ẹ fún kí ni nǹkan àwòkọ́ṣe rere tó wà lára ẹ ṣé ìwọ tó ń kọ́ àwọn obìnrin bí wọ́n ṣe máa bímọ fálè bí wọ́n ṣe máa gbọ́mọ ọkọ fálè ṣé ìwọ làwọn mùsùlùmí ń tẹ̀lé kí ni àríkọ́ṣe tó wà lára ẹ Yínká TNT táwọn èèyàn fi fẹ́ tẹ̀lé ẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ó kàn ń ṣe mùsùlùmí ni ẹ̀sìn ẹ̀ gangan ò yé ẹ̀sìn ẹ̀ ò yé pé kì í ṣe irú ẹ tí wọ́n gangan ò ní ìgbésí ayé tó dáa tó ò ní ìgbésí ayé téèyàn lè fi tọrọ ló yẹ kó tẹ̀lé so mọ̀ pé wọ́n ò mọyì rẹ̀ o ò mọyì oṣù yìí àwa tá a jẹ́ mùsùlùmí mọ̀ o ò mọyì ẹ̀sìn wa àwa tá a jẹ́ mùsùlùmí mọ̀ tí ìbá ṣe pé ìkórìíra Islam wà lára ẹ tí ìbá ṣe pé olóró Islam sínú kí ni tó le kí ni tó tí ì mú ẹ̀yin lẹ́ lóṣù òfò ẹ̀yin lẹ́ ní kíní kan ránù kí ló tí ì mú yẹn dání lórí pé àsìkò wà fún gbogbo nǹkan ṣé ẹ wá rí lórí èyí tí Yínká TNT ṣe yìí gbogbo mùsùlùmí tó o bá jẹ́ mùsùlùmí tó bá ń fọ́lò Yínká TNT ìwọ́nu ọlọ́run nù sórí bí Yínká ṣe yẹ̀yẹ́ Islam lọ́lọ́run ṣe yẹ̀yẹ́ rẹ̀ gbogbo owó tó bá jẹ́ mùsùlùmí tó ń tẹ̀lé Yínká TNT bí Yínká TNT bó ṣe dọ̀tí Islam tó dọ̀tí oṣù Ramadan lọ́lọ́run ó dọ̀tí ẹ jẹ́ ká kúrò lẹ́yìn ẹ jẹ́ kó dáyé ṣe wò kó lè mọ̀ wípé àwa mùsùlùmí náà nípa ṣe nínú ayé yìí. Salamu alaikum.